Ẹ̀lẹ́ gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà. Èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Báwo lára ilé ṣe iṣẹ́ ń lọ? Kí ni Títílọpẹ́ wá fẹ́ sọ lénìí? Nǹkan tí wọ́n fẹ́ bá yín sọ náà ni wípé àwọn Yorùbá wọ́n sọ wípé ọmọ ò jìyà ó lóun gbọ́n. Ta ni tíṣà tó ń kọ́ ẹ? Òun náà ni wípé nínú àṣeyọrí òun ni ìjákulẹ̀ wà. Ẹ má jẹ́ kí a rí ìjákulẹ̀ gẹ́gẹ́ bí ohun búburú, nítorí wípé ẹni tí kò bá ní ìjákulẹ̀ kò lè mọ iyì àṣeyọrí. Nígbà tí a bá dẹ̀ fẹsẹ̀ kọ́ ta ṣubú, nínú eléyìí náà láti máa dìde. Nínú ìjákulẹ̀ láti máa kọ́ ẹ̀kọ́. Ẹ̀kọ́ yìí òun ló máa mú wa tẹ̀síwájú, èyí tó máa dẹ̀ jẹ́ kí a ṣe àṣeyọrí. Èyí tí wá ṣe pàtàkì tí ó ṣe kókó òun náà ni wípé nígbà tí ìwọ bá ń ṣe nǹkan tó ní ìjákulẹ̀, nígbà tí ìwọ bá ń rìn tó fẹsẹ̀ kọ, má jókòó síbẹ̀ o, má jókòó síbẹ̀ rárá. Ìwọ tún dìde, gbìyànjú lẹ́ẹ̀kan sí. Nígbà tí o bá gbìyànjú lẹ́ẹ̀kan sí tó tún ní ìjákulẹ̀, wàá ti kọ́ ẹ̀kọ́ kan tàbí èkejì, wàá ti kọ́ àṣìṣe kan tó ti ṣe sẹ́yìn. Eléyìí ló máa ń ràn ẹ́ lọ́wọ́ láti tẹ̀síwájú. Ẹ̀yin àgbààgbà tẹ́dẹ̀ ti dàgbà, tẹ́ ti kọ́ ẹ̀kọ́ nípa àṣìṣe, tẹ́ ti tẹ̀síwájú, tẹ́ ti dé ibi gíga. Ìmọ̀ràn tí wọ́n fi gbà yín ni wípé ẹ jẹ́ kí ó rọrùn fún àwọn tó ń bọ̀ lẹ́yìn. Báwo lẹ ṣe lè ṣe èyí? Ẹ gbà wọ́n ní ìmọ̀ràn. Nígbà tí ẹ bá gbà wọ́n ní ìmọ̀ràn, tẹ́ tọ̀ wọ́n ní ọ̀nà tí ẹ̀yin ti rìn rí, àwọn àṣìṣe tẹ́ ti ṣe rí, tẹ́ sọ fún wọn rìn báyìí, má rìn báyìí. Eléyìí máa ran àwọn tó ń bọ̀ lẹ́yìn, ó máa ràn wọ́n lọ́wọ́, ó máa jẹ́ kí ìrìn àjò wọn kí ó yá kíákíá. Ẹ̀yin tẹ́dẹ̀ ń bọ̀ lẹ́yìn náà, ẹ má sọ wípé ẹnu àgbàlagbà ń rùn. Ẹ tẹ́tí kẹ́ gbọ́ ìmọ̀ràn wọn. Wọ́n sọ wípé ọgbọ́n ọlọ́gbọ́n òun ni kò kí ń jẹ́ ká pe kinní kan ní aṣiwèrè. Nígbà tí ẹ bá gbọ́ ìmọ̀ràn àwọn àgbà yìí tí wọ́n wà níwájú, tí wọ́n ti déwájú, tí wọ́n ti débi gíga, tí ó dẹ̀ jẹ́ wípé ọ̀nà yìí náà ni ẹ̀yin náà ń tàn. Ìmọ̀ràn yìí á ràn yín lọ́wọ́, á jẹ́ kí ìrìn àjò yín kí ó yá kíákíá. Èèyàn kan ò kí ń gbọ́n tán. Wọ́n sọ wípé ọwọ́ ọmọdé kò tó pẹpẹ, tàgbàlagbà náà kò wọnú akèrègbè. Nígbà tí ẹ bá lo eléyìí tí àgbàlagbà mú ìmọ̀ràn wá, tí ẹ̀yin lò pẹ̀lú òye tí ẹ ní, eléyìí máa jẹ́ kí ìdìde yín kí ó tètè yá kíákíá. Àṣìṣe tí àwọn àgbà yìí tí wọ́n dẹ̀ ti ṣe sí ẹ̀yin náà ẹ ò ní ṣe irú ẹ̀. Eléyìí ni ìgbìyànjú tí mo bá fẹ́ gba oníkálukú wa, wípé nígbà tí a bá ní ìjákulẹ̀, ẹ má jẹ́ kí a rò pé síbẹ̀, kí a tẹ̀síwájú. Ẹ̀yin dẹ̀dẹ̀ ti dé ibi gíga náà, ẹ ran àwọn ọ̀dọ́, àwọn kéékèèké tí ó ń bọ̀ lẹ́yìn lọ́wọ́. Ẹ má sọ wípé ohun tójú mi rí kójú òun náà kó rí, ìyà tí èmi jẹ kí òun náà kó jẹ irú ìyà yìí, nítorí wípé eléyìí kò dára rárá. Nígbà tí ẹ bá ràn wọ́n lọ́wọ́, ohun tí wọ́n fẹ́ ṣe á yá kíákíá. Eléyìí ni ìgbìyànjú kékeré tí mo wá fẹ́ fún yín ní èní. Ẹ má gbàgbé láti share fídíò yìí fún àwọn ọ̀rẹ́ yín, fún ojúlùmọ̀ yín. Kẹ́dẹ̀ tẹ̀lé mi. Ẹ má gbàgbé láti subscribe. Ẹ jọ̀ọ́ ẹ subscribe sí YouTube mi, Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Mo nífẹ̀ẹ́ yín o. Ó dìgbà, a ò ní pàdé ayọ̀.